Èmi ló yá mẹ́lá bàbá lọ́ládé ẹni tá ti ń jẹ́kùn lè ti dé. Onítàpá náà ti ká bàbá Bọ́lá ńlé ẹni tá ti ń jẹ́kùn lè ti dé. Ó ti dé o. Ó ṣáàjú pé Tọ́pẹ́ máa fún àjẹ orin àgọ́tún tó dùn tó bá lùjọ tó ta. Ó ta lẹ́nu jata lọ kò mú forí kò mú sáré o Tọ́pẹ́ táwa ti mọ̀ ti pẹ́ ó ti pẹ́ gan pẹ̀lú àkọ́tún orin. Àkànní Adé SKETO jẹ́ orí tó bá lùkì tó bá lọ pẹ́ bàbá Tọ́pẹ́ náà ti ká torí òun ò bá fọ́ ó láti dorí ọlọ́wà náà ní àbàbò Tọ́pẹ́. Àkànní alihamdulilayi mo abá ẹ dúpẹ́ torí pé tí wọn bá ṣe nǹkan tí wọn bá ń ṣe patí táwọn alálùbáríkà méjì bá ti wọlé àti páwọn alálùbáríkà tó ń bẹ bí wọ́n yapa gan ya mẹ́lọ bàbá lọ́ládé àwọn ẹ̀gbọ́n wa sáàmì kì í kààbò onímọ̀ṣẹ́ àjínà owó jẹ́jẹ́ níbà òdáṣọ́ ọ̀fẹ́ ọ̀dáṣọ́ ọ̀fẹ́ gúngún pò ó máa ṣe sáàmì kíkà pò á. Yàmàyàmà náà dọ̀tí àlàyé ó máa ṣe sáwọn ní yóò ṣe mọ́ àwọn lálùbárí àwọn bẹ́ẹ̀ bí ó Tọ́pẹ́. Ọ̀gá tiwa gọ́gọ́ mẹ́mí Alájà Alábí Pasuma yọ ọmọdé tọ́lá àlùbáríkà tó kọ́ wá alákọ Alábíà ẹ̀gbọ́n mi ọmọ níyà lọ́rùn Alábí o. Orí Alájà Aláwọ̀ máa láìka gan dúró dédé o. Ìdojúkọ fòjì tó kí ń wọ́rì kì í plan nínú olórin Àlàwádé SKETO jẹ́ ó yẹ kó máa dúpẹ́ fún Ọlọ́run ní bàbá Bátúndé. Àwọn kan ṣe bá tí tábà pa àwọn aláyé wọn ti máa bízì ọṣẹ tó wẹ̀ ó yá mẹ́lẹ̀ Tọ́pẹ́ ó máa gọ́ṣẹ́ fún mi Àkànní o. Ọ̀gá mi kó sílé global ó pọ̀ ọmọ òwèrè lọ́sàn-án pé kò pọ̀ o kó sílé ó pọ̀ dànù èèyàn yeye mẹ́sàn Bọ́lá alẹ́ àwọn náà wọ́n lómìdùmá kò sí mìdùmá mọ́ Ọ̀gbẹ́ni Súlè àti yọmìdùmá lómìdùmá mọ́ dàrẹ́tì ní lọ́ọ̀ àti yọmìdùmá ó yá mẹ́lọ́wọ́ àbò Tọ́pẹ́ ìwọ ni mìdùmá ṣàlàyé ọmọ ní àlọ́run ṣé wọ́n ní mi dùn máa ìwọ ló mọ bó ṣe ń ṣe ẹ́ ìwọ ló mọ bó ṣe ń ṣe ẹsẹ̀. Ó ṣe kó sílé kú kalẹ̀ ọ̀gá tiwa ẹ bá ń tọ́jú arógùn máma sá àkọ́bí wàásùbà ó ṣe wọn globalist ọmọ Jíbọ́lá Pasuma àwọn aláàbúrò Jíbọ́lá Pasuma ẹrù ìyá mẹ́lọ́mà àbọ̀pọ̀n àrẹ̀mọ tiwa àlàyé ni ẹ 10% ló máa ń gbà ìyá mẹ́lọ́ tálàyé bá ti jáde àbúrò Tọ́pẹ́ ṣàràfà àdìgún 10% tó bá ń ṣe géèmù tó bá fún ẹ ní 10% oníye tó jẹ́ 10% kọ́lé àrẹ̀mọ ó ń ṣe gbogbo nǹkan 10% nínú $500 $500,000 kò wá gba 10% $50,000 ó mọ ọkọ tó máa fi ṣe ni. Olùgbàlà
olùgbàyè ẹ bá ń ṣàmì mo ní kọ́lọ́hún máa padà lẹ́yìn ẹ̀ o àmì o àmì àṣẹ olùgbàyè wá sí omi bàbá onírì àná ọkọ̀ Yétúndé. òun ló ń ṣe gbogbo nǹkan kò kí ń bojú ẹ̀yìn ọ̀gá Chinedu kọ̀ǹpútà àkànní àdé ọkọ̀ tààbọ̀ lọ́rẹ́ bàbá Stephen ọ̀gá olórí ọ̀dọ́ abẹ́sìtì yóò ṣe ay èèyàn tó yá mẹ́rin àbọ̀gán tọ́pẹ́ ẹrù tọ́pẹ́ náà sí ká bàbá Ajani mi pa fọ́mà o ìsì jábà ó kárí ọtí mi ò tajú Musa talent àrẹ̀mọ kíbla ó dúró dédé ó yàmọ̀ ìsàmì èmi rìn dà jẹ́ nǹkan àwọn olórin súlẹ̀ má sọ mí lẹ́nu ẹrù tọ́pẹ́ náà ti kà ẹ̀mẹ́sì mi ń ṣe bá wọn. ogun àgbáyé bàbá Yusura ọmọ bàbá rere ó yàmọ̀ àbúrò tọ́pẹ́ náà ti kà SKETO jẹ́ ta ló tún mẹ́ńbẹ̀ ìsàmì rìn dà bàbá tòyìnbó pàíkó sàbùsì ta ló tún wà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jàmú mi àná bí ọmọ mi ọ̀túnba ọmọ tó ṣùpá mi ṣáàdì Genesis ti wá ibi tá ti bẹ̀rẹ̀ Aláàfin gbogbo alágbàdo gbogbo aláàbẹ̀ níbẹ̀ bàbá Túndé arógùn máa wà sáwó ọmọ mi ọ̀sìn mi náàrè bàbá olówó ọ̀sìn ò fún ọ lówó lọ́ọ̀ṣìn àlàyé ẹ̀gbọ́ lọ́wọ́ ọ̀sìn o ó ti lọ́ọ̀ṣì máa ń gbowó lọ́wọ́ ẹ̀ ọmọ mi ni but ó máa ń tẹ̀ every time ọ̀sìn akilẹ̀ ọ̀gá ńlá akájọ lórí irọ́ Mr Prudent àjọ̀nù èèyàn tó ń ka Kùránì tó ń fọ́ni Kùránì tó fi ń kọ fújì ọlọ́pọ́n lọ́dẹ bàbá Túndé ó yá ta ni nínú yín èwo nínú yín èwo nínú yín lọ́sà ta ni nínú yín ta ni nínú yín sẹ́ èwo nínú yín èwo nínú yín súlẹ̀ ta ni nínú yín èwo nínú yín ló lóhùn ò gbọ́ pa àwa ń jayé o jayé o ojoojúmọ́ la máa ń gbowó súlẹ̀ ọmọ àníyá lọ́rùn o sùrẹ́lẹ̀ o ṣe o àlébà bíbú powerful lálẹ́nu ẹ̀gbọ́n mi ọmọ arówó ṣayé o ẹ̀gbọ́n tọ́kẹ́ náà ti ká ó gbọ́ èmi ò lè gbàgbé àdúgbò èmi ọmọ Mùṣín. kó sílé ọ̀gá àdúgbò wa ni èmi ò lè gbàgbé ìdí òrò èmi ọmọ Mùṣín. sir speaking ó gbọ́ Gẹ̀ẹ́sì ó lọ ń gbé Gẹ̀ẹ́sì ó yá speak in English máa jẹ́ lọ speaking yóò ṣe ó gbọ́ Gẹ̀ẹ́sì ó dẹ̀ lọ ń gbé Gẹ̀ẹ́sì ó yá speak in English ọmọ Mùṣín ló gùdù o. Kàpó ẹ̀gbọ́n tọ́kẹ́ náà ti kà bàbá tọ́kẹ́ Kàpó ìjọba Sàmíkì àtàpá tiwa ní ṣe. gbogbo Mùṣín àtàpá bí tiwa ní ṣe. ẹ̀yin tẹ́ sọ pé gbà o ẹ̀yà tètè gbà o àwọn tó lọ bẹ́ lọ́jọ́ sí gbogbo wọn ti gbà. àwa ti gbọ́gbọ́ sọ pé gbà ẹ̀yà tètè gbà àwọn tẹ̀jọ́ bẹ́ lọ́jọ́ sí gbogbo wọn ti gbà. àlàyé ẹtí ti bẹ̀rẹ̀ kẹ́ máa ṣakọ́ ẹtí bẹ̀rẹ̀ kẹ́ máa ṣakọ́ ẹtí bẹ̀rẹ̀ kẹ́ máa ṣẹnu wọ́n lẹ̀ tó ti bẹ̀rẹ̀ kẹ́ máa ṣẹnu ẹ̀bẹ̀ kẹ́ máa ṣẹnu ìbá ayé Alábí Pasuma Àjíbọ́lá Pasuma ọ̀gá ẹtí bẹ̀rẹ̀ wọ́n lẹ̀ tó ti bẹ̀rẹ̀ kẹ́ máa ṣakọ́ ẹ sọ fún ọmọ Ọlọ́run máa pààlà ó mú wa ìdojúkọ fújì làlà ó máa dìbà.
ó ṣe yẹ kí ni bàbá méjì big boy yẹ kí ni èèyàn ta la máa dé bá yóò ṣe mú. ó ṣe yẹ kí ni big boy yóò ṣe pàṣẹ takusi yóò ṣe mú. ó ṣe big boy yẹ kí ni òyìnbó ní màálù èèyàn tó yá mẹ́lọ̀ yẹ kí ni yó. ó ṣe pàṣẹ takusi ò Bọ́lájí àlàyé pàṣẹ takusi ò Bọ́lájí o. big boy yẹ kí ni yóò ṣe òyìnbó ní màálù odidi. ó ṣe big boy tó jẹ́ kí ni yóò ṣe wọ́n wá. èèyàn tọ́kọ́ náà ti kà bá gbọ́ngàn tọ́kọ́. èèyàn tó tún bá mú ṣe èèyàn yá mẹ́lọ̀ yẹ kí ni yóò ṣe. Bọ́lájí pàṣẹ takusi ó mọ ní ìkọ́ tó ṣẹlẹ̀ gọ́gọ́ nìyẹn. ó gbọ́ èmi ò ṣe alábòsí òye àmẹ́lọ̀ mo máa sọ̀rọ̀. àwọn màmá ti pa Kúsì Bọ́lájí bíbọ̀ èkìní mi bàbá méjì Bọ́lájí ọ. òyìnbó ní màálùú òdìdí o. èèyàn tọ́pẹ́ náà ti kà bá gbọ̀ngàn tọ́kẹ́. ọmọ ológun ẹ̀ wò pákó sàbùsì akọni pákó sàbùsì akọni. alágbè tó ń falágbè ló ó fi tiẹ̀ jọ gọ́tà wá ní ó fi yọjú Bọ́lá Pasuma ọ̀gá tiwa. alágbè tó ń falágbè ló pápọ́sà Kúsì yóò ṣe. ìmúlẹ́tì pàfọ́mì nínú ìyá ló ń lé ogun àgbáyé tó kọ́ fún ti bàbá ìṣúra. ó fi jàlá wá dé aláwọ̀ máa láìka ni ó tún fi jọ ti Bọ́lá Pasuma ọ̀gá wa. ó ti pápọ́sà Kúsì yóò ṣe. Páíkó sọ fún wọn pé skọ́skọ́skọ́ náà ní ẹ̀yìn tẹ̀ ní wèrè kan. Bọ́lájí o ọmọ pẹ́ ó pọ̀. Páíkó tó bá ti ní ká lé wọn ìgbà yẹn la máa lé wọn. Sàbùsì orí fújì ló kọ owó ń bẹ lọ́wọ́ ẹ̀ gidi gan ó ti kọ́lé bíi mẹ́ta o. bàbá ọlọ́ládé ó máa ṣe Sàbùsì Páíkó. èèyàn tọ́kọ́ náà ti kà bá gbọ̀ngàn tọ́kọ́. ó ṣe alájí ẹ̀ kíni bàbá ẹ̀ríjọ́ bí òyìnbó ní màálùú lódìdí. ẹ̀jọ̀ tó yá mẹ́lọ́ bá gbọ̀ngàn tọ́kọ́. yàmàyàmà yàmàyàmà mo ní pé gbówó fún mi yàmàyàmà ló. Young Said yamayama Young Said yamayama mọ̀ọ́lẹ́ o. èèyàn bàbá olóró tọ́kọ̀tọ́kọ̀ o. yamayama náà mọ̀ ni. èèyàn bàbá olóró tó jẹ́ tọ́kọ̀. ó kárí Young Said yamayama. ṣeré ó fún wọn jẹ ó ṣe Young Said rẹ o. yamayama náà dọ̀tí Young Said yàrá. ẹ̀tọ́ ti sin dọ̀tí ká mọ́rú dáadáa. yamayama ó ká Said o. ẹ sì tọ́jú Dangote lóde. èèyàn ti tó ojú pa Said ìyọba rìn o. èèyàn tó kó Said mo gbà fẹ́ tó yé orí yamayama Said o. yamayama Said. èèyàn tà láti olówó máa tó Said yamayama Said o. tọ́jú olówó alájí olówó wọ́n lè yan dọ́gbẹ́ mọ́ tó sàmọ́ ní yamayama Said o. èèyàn dọ́gbẹ́ náà ti kà wá bó dọ́gbẹ́. kó sílé mo ti rán láyé ti pẹ́ ẹ jọ̀wọ́. kó sílé ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú ajé. èèyàn yèyé mẹ́sàn ẹ̀tọ́jú Bọ́lá alẹ́ dáadáa. kó sílé onítọ́mbẹ̀ ó yá mẹ́lọ́wọ́ àbọ̀gán.
ó dẹ̀ mọ̀ nǹkan tó máa ń ká mi lára bá gbọ́ngàn. ẹ̀kú palẹ̀mọ́ August 4 kò sílé global ọ̀gá mi Alábí Pasuma ló máa kọrin kò sílé global yóò èèyàn bàbá olóró tọkàntọkàn Ajíbọ́lá Pasuwọ́ndà aláyé Ajíbọ́lá Pasuwọ́ndà. ọ̀gá wa mo ti gbọ́ ẹ̀rù ìtọ́pẹ́ náà tí ká bá gbọ́gbọ́n Ajíbọ́lá Pasuwa irú owó tẹ́ ẹ fọ́mọ yẹn ẹ fẹ́ mi ní tèmi bá gbọ́gbọ́n tọ́pẹ́ ewé yẹn ewé ẹ jọ ẹ má ṣe báyẹn kò wá pa àgbò tó tàdí mẹ́rin ó pa kúrú ìyẹn lọ má gbára wà ní àgùntàn tí ó bá yẹ la imú ẹ̀ àyà àríwú ẹ̀ jẹ́ apọ̀ sí. mọ́nàmọ́ná lókìdọ̀ lé dẹ́rùbà o onímọ̀ òbí àfẹ́jọ́ nígbó yèyé mẹ́sàn tó bá jẹ́ tìǹkà màmú olóyè tó bá jẹ́ tìǹkà lómi ìdùnmá yèyé mẹ́sàn tó bá jẹ́ tó lórí Òṣèbọ́lá Àlíà tó bá jẹ́ tó níbo ọ̀gá mi Ajíbọ́lá lọ̀gá bo lómi ìdùnmá ń sẹ́ àti yọ ó ti lọ nìyẹn ká ṣe rere yẹpọn àgbo mímí lómi ó ṣe sóre tó bá wọ láàlà o yèyé mẹ́sàn kò ní jábọ̀ làbà ìka o Bọ́lá Àlíà ó ní ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ egungun ṣe ní èèyàn kó sílé èèyàn yá mẹ́lọ̀ tọpẹ́ èèyàn tọpẹ́ náà tí ká bá tó dé ó kárí Bọ́lá Àlíà yóò ṣe ọkà máa fún Atlas ní bàbá tó dé o yèyé mẹ́sàn èèyàn yá mẹ́lọ̀ bàbá tó dé tọpẹ́ lórí bàbá kan tọ́gẹ́ ó ṣe Bọ́lá Àlíà àmọ́gbà fún ẹ tó ẹ káàbọ̀ sí lágbára pàṣẹ kò yèyé mẹ́sàn wọ́n ní mo lẹ́rù kú mo ní disciple ẹ bá rí mi kẹ́yé máa sọ̀tẹ̀ kó apá wọ́n ní mo kárí sódà sókè mo kápá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì ọ̀gá ńlá ọ̀gá ńlá yèyé mẹ́sàn ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì ọ̀gá ńlá. Ọlọ́run máa pa àmàlà fún wa o ìdojúkọ fújì làlà ó máa ti bá. Ẹsẹ̀ ó ní Ọlọ́run máa pa àlà ò fún wa.